lórí ọ̀rọ̀ eh, Portable àti Ọlámídé Bàdóò, ẹ rí i pé Portable jẹ́ ẹ̀dá kan tó jẹ́ wípé kò ní inú téèyàn máa ń kọ́rọ̀ sí. Èmi ò rí pé Portable lọ́rọ̀ àṣírí. Mọ̀ bóyá ó sáwó o, ṣùgbọ́n mọ̀ bóyá ó ní ọ̀rọ̀ àṣírí. Kí ni mo fẹ́ fàyọ ni wípé Portable máa ń tètè sọ ẹ̀dùn ọkàn síta. Ó ṣe jẹ́ wípé irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ bọ́rọ̀ bá dùn wọ́n tán bá ti sọ síta ó ti tán nù wọn. Mi mọ̀ tiẹ̀ o, bọ̀ àwọn ẹ̀dá kan wà tó jẹ́ pé tí kankan bá ń jó wọn lọ́kàn gan tán bá ti sọ síta báyìí ó ti dà fẹ́yìn tó gún fi sọ nìyẹn. Bẹ́ẹ̀ ni mo ṣe rí Portable sí lórí ọ̀rọ̀ Ọlámídé, pé nígbà tí concert tó lọ sí ní Òṣogbo tó lọ sí ní kọ́lọ́njáwa náà mọ̀ travel out Òṣogbo táwọn mọ́ sábà lọ ló kó sí mi lẹ́nu yẹn, tó lọ sí ní UK tó ń ta àwọn tán lọ síbẹ̀, àwọn hip hop artists tán lọ síbẹ̀, Àṣàkẹ́ ni Kúnlé Gold, ọ̀rọ̀ pé Pẹ́lá náà lọ, wọ́n lè jẹ́ pé wọ́n ṣàǹgbá síra wọn náà ni. So Túndé Perry náà dẹ̀ lọ, ṣùgbọ́n ó jẹ́ ìbànújẹ́ ọkàn pé àwọn artist pọ̀ táwọn àbẹ̀ o, but ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún Portable wípé kí lòun ṣe fún Ọlámídé tọ́lámídé ò fi ṣe ticket fóun náà kóun náà lọ ṣèbí àwọn jọ ṣe ṣàṣùṣe ni. So though Portable jẹ́ ẹ̀dá kan tí ìhùwàsí ẹ̀ tó lè bíyàn nínú, bóyá àwọn ìgbà kan tí ó ti mistake yẹn sọ́lámídé sọ pé èèyàn wò pé bóyá bó ṣe máa ń ṣe, ẹlòmíì lè wò pé bóyá bí ẹni tí ó came tó tara ẹ̀ balẹ̀ àtẹni tó jẹ́ pé ó ní wìrìwìrì ni, bí èèyàn bá mọ irú èèyàn tó jẹ́ tó bá kọ́ bá sí nǹkan tó bá ṣe wìrìwìrì yẹn tó jẹ́ pé èèyàn ò dẹ̀ láìkí ẹ̀, èèyàn á ìgbó ẹ̀ ni, so èèyàn ò ní ṣe bí èèyàn ò ní bàjá, èèyàn ò sì ní súnmọ́ bóyá Ọlámídé ṣe fún Portable. So bóyá nǹkan tó ṣe nìyẹn tó ń ti àwọn ọ̀rọ̀ àsọtán tí Portable máa ń sọ, ó lè kàn wó pé bóyá ó fẹ́ máa kẹ́rẹ̀ báwọn èèyàn lè rú bẹ́ẹ̀ tó ń ta àwọn ọ̀wá rẹ̀, gbogbo àwọn ìṣesí ẹ̀ ní social media yẹn kankan yẹn. So but mistake tí Túndé Perry ṣe ni pé èèyàn kì í dákún ìjà, èèyàn máa ń jẹ́ kí ìjà ó parí ni. Túndé Perry yẹ kó wùwà mature bí ẹni tó lọ́pọlọ dó àgbà ò kọ́gbọ́n o. Túndé Perry lè mọ́ ní làákàyè jù báyẹn náà lọ o. So but ó sì yẹ kó tiẹ̀ bá Ọlámídé sọ̀rọ̀. So gbogbo ọlá ti mọ orí èèyàn tí Portable jẹ́, irú àwọn ẹ̀dá kan wà tó yẹ bá ṣe ṣẹ̀dá wọn nìyẹn. Ó wà nù obìnrin, ó wà nù ọkùnrin. Ó yẹ kó Túndé Perry bá Portable kó bá Ọlámídé sọ̀rọ̀ ni on behalf of Portable, kò yẹ kó tún wá dákún issue tí Portable ń treat pẹ̀lú Ọlámídé. Portable náà, ìwọ náà sì lélẹ́yìí, kì í ṣe gbogbo ọ̀rọ̀ nìyẹn máa ń ṣe gìrìgìrì. Ọlámídé wo fídíò tó ṣe, Ọlámídé wo fídíò tí Portable ṣe ní Túndé Perry fi ń bí léèrè wípé ṣe ń tàlàyé yẹn tó yẹ ọ̀pọ̀ tí kí ló tiẹ̀ pé náà ṣe ń tó ṣe ni òun gbọ́ pé kò ní láti jàre pé kó fi sílẹ̀. Ọlámídé wò ó nínú ọ̀rọ̀ tó sọ náà, inú ọ̀rọ̀ tí Portable sọ, Ọlámídé lè rí àwọn truth ń bẹ̀, ṣùgbọ́n kó jẹ́ pé kò láìkí ọ̀nà tí Portable gbégbà láti bá sọ̀rọ̀. Kọ́lọ́run ṣàánú wa, gbogbo ẹ̀ náà àfimúnú ara wa dùn náà ni, àní dààmú àní fòró. Láìpẹ́ láì jìnnà èyí tí ó jẹ́ another video míì fún ti àwọn US á sílẹ̀
láìpẹ́ ìtẹ́wò ẹ̀ńlẹ́ o tẹ̀ ń wò wá ẹ̀sìn púpọ̀. Atoni ìgbàlọ́lọ́ ń jalajala aluwala. Ọba tó yanjú ìṣòro ẹ̀dá ní rọrùn. Tó wá fi bàbá Mẹ́yà sí spiritual consultant kẹwàá ní Nàìjíríà. Pẹ̀lú kún fáyà kún ọlọ́run náà. Ó ní kí gbogbo ń táyé ti dé. Tó bá ti dọ́dọ̀ bàbá Mẹ́yà sí kí gbogbo ẹ̀ máa tóbi sí ni láì. Wọ́lá oníṣẹ́ ńlá Mahama. Wọ́lá àṣírí Súrátù Yásìn nínú Kúránì Kárím. Àwọn ọmọ tó mú mú kó mú fàfàkúfà kí wọ́n filẹ̀ fúnra wọn. Kí ló ń jẹ́ ìjákulẹ̀ lórí iṣẹ́? Àmúbọ̀kọ àbíyáyá. Disappointment, promise and fail. Business connections. Obìnrin tó fẹ́ lóyún tó fẹ́ bímọ. Ọkùnrin tí ò lè ṣèṣe akọni lọ́dọ̀ obìnrin. Ìtọ́jú ẹ̀ wà dáadáa. Tẹ bára ẹni tó ń fojú kó jàǹkárí wọ̀. Kò ní rí bẹ́ẹ̀ mọ́ mọ́ṣálá. Ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá Mẹ́yà sí spiritual consultant nílùú Àbújá FCT. Ẹ tún lè pè wọ́n sórí aago 0913-838-3600 tàbí 0812-637-5711. Ìlànà àmọ́ inshallah.